mo para e. ya kuwe o. Mona panure, ayure ya moka o. Edo State Union na to be Bassano de Grappa. We kali otuno mo banedo. Mano banure, ajure ya boka o, le o. Yo. Long and epico. Avige luko no magawe na bugwe. Ipesi no ka upo no magawe na bugwe. Bawese ko jagege wedo. Mano banure. Ayo ya boka o le o. Go to ni to guide si. Edo State Union na to be Bassano de Grappa o Italy. No je what affect one affect ya wen. Aku pe pa me aga bi o ba o ya o. Iwe ko pa mo bu yo wa. Inu na me bi pe awe. Aya pale o. Otuna otu mo para e o. Ona panure o. Oyure yo boka o. Yo bi wo kokore Mr. Friday Osiakie. Nyolaka Edo State Union. Chairman ino Ovbiagegijesu wedo. Awani to komu wa tabi jo banuwa je no tuna. Ogbe kana so ma ya mo Bassano ma me. Ave ya male. Mano panura ni. Ogbe nu baga ko ba ku je. Baga ko ba wori o, baga ko ba wori o. Ave wori. Mano panure. Ayure ya boka o, le o. The president to Edo you know get Mr. Friday Osiakie, aka if men were God, uno kokotu. You are God mama for you, man. Inu na me bi nyawe, aya pale. Otuna otu mo para e yo. Ya kuwe o. Mona panure, ayure ya boka o. Mr. Meke Osau Messi, that president of Edo State Union. Now the more Italy, Ovbiagegijesu wedo. Umana panure, ibe ya boga o, le o. Uwatela noke, era mege ni bose lodo. Mr. Jolly Ekpefun, Ovbiagegijesu wedo. General Secretary, aka Togetherness. Ovbiagegijesu wedo. Awedo, eni dia me wedo. Wete ye loke, wete ye loke, wete ye loke. Wete ye loke, Mrs. Jennifer Oye. Jajora, Ovbiagegijesu wedo. Aka Mama Ebioma, one of universe. Ije agbenu agolo. Umana panure ni ayure ya boka o, le o. Imi amiawe era mege ni bose dododo. Mr. John Smart, Financial Secretary, aka Johnny Waka, one of Padova. Era mewedo. Era mewedo. Ije mewedo. Yago e. Odaso na sesi. Mr. Bello Osaze Wese, the Arobo.
Oyadiki. Kumano Banure, Adure Yamoka o, Leo. Yagae, Master Ogako, Matthew. Baba o, Nakijoba Wese Femefo. Oyagebe Kumano Banure, Adure Yamoka o, Leo. Mrs. Esther Oshake, assistant manager. Mr. Ejonas Ohin, committee chairman, aka Solid Money, the Atalakpa one of the old universe. Also vice president, Edo State Union, Nadove Padova, Italy. MD Galaxy Guest House, kilometer 10, Benin City, Edo State. Mrs. Vivian Eweka, iye tori le one of UK. Ovbiagegijesu wedoje. Iwe ko mo mo buyo mo. Otuna na mi o. Inu na mi bi gba aya pale. Otuna na mi o. Otuna oju mo bara edo. Ya mi ya buwe o. Kumano Banure, Adure Yamoka o, Leo. Iwe ko mo mo buyo mo. Otuna na mi o. Inu na mi bi gba aya pale. Otuna na mi o. Otuna oju mo bara edo. Ya mi ya buwe o. Kumano Banure, Adure Yamoka o, Leo. Mr. Adebayo Momodu Osaro committee member Ovbiagegijesu aka Minister of Enjoyment. Kumano Banure ni Adure Yamoka o, Leo. Ariyewi kwere Kumano Banure Adure Yamoka o, Leo. Makeup. Miss Joy Inye Akuwa committee member Ovbiagegijesu Ijoba nuwaje Agabi oba woria o Agabi oba woria o Agabi oba woria o Agabi oba Yaga Peter Eye committee member Ovbiagegijesu Mr. Osase Hanlocky Nepa. Ime nawe let's get up Odasopo. Ijoba nuwaje o Agabi oba woria o Kumano Banure Adure Yamoka o, Leo. Yaga Asasa Moka de member maintenant Edo State Union. Ovbiagegijesu Kumano Banure Adure Yamoka o, Leo. Igi aswa wesogeri ma anya me ya mo gbago polunga no. Chief Igo one of Padova Ovbiagegijesu CEO Major Bar Norway Padova Italy. Ugbesi gbejene ngamimu ya o. Ya wari re pon mere Mr. Friday Oshake Ijoba nuwaje o Agabi oba woria o Lọ́dún ní dọ́gá Adéṣin Otuna Matuye to win Otuna Tuye to yẹ sẹ́sẹ́ mẹ́sẹ̀ Bọ́wé po Ijoba nuwaje ní yàgò bàbá Agabi oba woria Kumano Banure Adure Yamoka o, Leo. Iwe ko bo mo bu Yorùbá Otuna na mi o. Aya pale Otuna na mi o. Otuna oju mo bara e. Ya mi
Ìwẹ̀ tó máa ma fi lò máa ẹ̀ o. Inú na mi ẹ̀ bìbí àwẹ̀, àyà kalẹ̀. Òtún náà ó tún mọ bára ẹ̀ lò. Èlà mẹ́kẹ́ fi ṣe endurance ọ̀hìn. Tìrí Edo State tún náà gbàgbé. Wàájí wọn náà sọ yẹn mẹ́gbẹ́. Tún wàá jògbẹ́rì lò tọ́ náà pẹ́ o. Iṣẹ́ ń dáná kúrò lójú. Ẹ̀yin ọ̀tún náà yá rè. Uwo kalagba ẹ̀ ọ̀tún náà yá rè. Uno gbàgbàgbọ́ ẹ̀ ọ̀tún náà yá rè. Uno gbàsùsù. Uno gbàgbàgbọ́. Udo ẹ̀ ọ̀tún náà yá rè. Ń dáná kúrò lójú.